torí tó bá gbélé wa wọn ò reject ẹ̀ tó bá gbélé wa àwọn náà ti ò reject ẹ̀ ní tí ń sùn náà òun náà ń padà bọ̀ wá bá wa tí ó padà pé bàbá òní náà bó lè fẹ́ ká sí ìwà nìsàn àwa fẹ́ di kílíà o à ń lọ tiwa o tiwa àti àwọn náà tí ọba ti gbọ́ra yín yé àwa ń lọ á sì lọ tó náà sì mọ̀ pa lọ. yàrá sàríà náà lélẹ́yìí báyìí kí wá láǹfààní ẹ̀ gangan fún wa nílẹ̀ Yorùbá o bàbá. Mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ìran Yorùbá ìran tí Ọlọ́run ti dá pé ni wá. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ apàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá. ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ẹ káàbọ̀ sà bàbá wa chief imam. sí dáadáa ni o gbogbo ilé o. ẹ káàbọ̀ sà ẹ ṣeun. mo kí gbogbo yín wá ọmọ ìyá mi ní diaspora pàtàkì jùlọ ẹni tí ẹ gbé ètò yìí lọ́wọ́ tí ẹ jẹ́ kó parẹ́ torí ètò tẹ́ gbé lọ́wọ́ yìí kìí sọ ní lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ nígbà tí a fi ń jagun ti Kútọ̀nù lọ́wọ́ ẹ bá rántí tí a máa ṣe àdúrà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kí ọmọ ìyá wa Chief Sunday Igboho pa ìbọ́kù òdòkọ ẹrú ní Kútọ̀nù ẹni iṣẹ́ yẹn ti bẹ̀rẹ̀ níta wá sí nígbà yẹn ó wù wá lórí púpọ̀ torí pé kí ló jó wù wá lórí ni pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé ní àjọ bẹ̀rẹ̀ àdúrà ń gbà wọn ní December 2022 a parí àdúrà àwọn tán gbàrà ni wọ́n yọ Chief Sunday Igboho kúrò ní prison ẹ bá rántí gbogbo àwọn tán mú ní Àbújá àwọn bíi 13 òfìdé Lady K ẹ̀yin náà lẹ́sẹ̀ agbátẹrù ẹ̀ pé àní wọ́n gbọ́dọ̀ jáde náà ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ tí ń fẹ́ ìlọsíwájú fún ọmọ Yorùbá ẹgbẹ́ yìí tá bá ń pè ní faith ìgbàgbọ́ so nínú ìgbàgbọ́ nínú Jesus Christ à ń sọ fún ẹ òní Jesus is same yesterday and today and forever so nígbàgbọ́ ń bẹ̀ tá ń pè ní Bible ìgbàgbọ́ tó wà ń bẹ̀ mo ní o mo mọ̀ pa ẹ̀ ẹ kó wa jọ ká máa jẹ́ faith ìwọ tó bá jẹ́ mùsùlùmí náà so nígbàgbọ́ ń pa Quran ṣé Quran ìtako Jesus Christ Quran ìtako Jesus Christ yìí o kí ni o fi tako Suratul Araf Ọlọ́run ju ìfún àpò Jésù máa ń lajú afọ́jú Jésù máa ń ju òkú dìde téèyàn bá wà tó bá sọ pé ebi ń pa òun oúnjẹ tó bá fẹ́ tó bá ti rò sínú ọkàn rẹ̀ Jésù sọ fọ́lọ́run Ọlọ́run sì sọ oúnjẹ yẹn kalẹ̀ Ọlọ́run ní anzila lẹ́yìn màá yí dátà mìíràn sàmà yìí oúnjẹ táwọn yẹn fẹ́ Jesus yóò gbé jáde fáwọn yẹn àwọn fi jẹun lọ so ti báyìí so Quran ò tako Bible Bible náà ò tako Quran so àwọn méjèèjì jọ ń ṣe iṣẹ́ papọ̀ fún àlàáfíà ìlú bẹ́ẹ̀ náà làwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ náà kí lẹ́sìn ìbílẹ̀ ni pé gbogbo wa náà lè korí sójú kan náà ìdí tá a fi lè korí sójú kan náà ni pé èyí tí ò sínú Bible àti Quran òun náà ni pé yẹn bá ní àrùn jẹ̀díjẹ̀dì Quran kọ́ wa pé ẹ bá ti mú àyà yẹn màkà jẹ̀díjẹ̀dì ọlọ àwọn tán lo ewé àti egbò àwọn náà fún wa ní pé àlàáfíà fún ọmọ Yorùbá ẹ fi ewé àti egbò ìtẹ́ bá lò jíjẹ̀dí ẹ̀ bá mú yẹn tó bá lò yóò yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ bí orunú bá ń dààmú yàn yóò sì wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ bí yẹn bá ní stroke ẹ̀yìn ní máa ka Quran fún ẹni tó ní stroke yóò lóògùn ìbílẹ̀ tó máa fi lò fún tí ọwọ́ ló fi so gbogbo kìíní yìí ó ní ṣe tí ń kópa nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn láì fi da ẹ̀sìn kanu ẹ̀sìn yìí yà àkọ́dá ẹ̀sìn yìí yà àkọ́dá a gbọ́dọ̀ gba ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ètò à ń pè ní faith tẹ̀ dá lẹ́nu láti mú ọgbọ́n nínú kìrìsìtẹ́nì láti mú ọgbọ́n nínú ìṣẹ̀ṣe láti mú ọgbọ́n nínú mùsùlùmí ẹ wo tí Jésù sí láyé ìlú téèyàn bá dé téèyàn bá Jesus Christ síbẹ̀ ìlú ti parẹ́ àti délu ẹ wá gbọ́ káwọn kan máa ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ kí wọ́n tètè sákò lù ú gbọ́dọ̀ sì dáyé lóríṣiríṣi nù èyí tí mo wá bá yín dúpẹ́ fọlọ́run ni pé ẹ wá jẹ́ kẹ́gbẹ́ náà parẹ́ tí kọ̀tínú náà ni pé ẹwùgbà tí Barrister Fásakin ti lọ náà kò tó ìparí tí ẹjọ́ sí ẹgbẹ́ ìpapọ̀ náà nù ọlọ́ọ̀bá mi kẹ́
ti àmín ṣe àti gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ àmín àti àwọn ọmọ àtẹ̀gbọ́n àti gbogbo tí jẹ́ fíìmù ọlọ́run já máa padà síbò ṣùgbọ́n wá kí wá gbá ilé mú tẹ́ ẹ̀ jẹ́ kí àpérò ẹgbẹ́ ó tú tẹ́ dúró ti ẹgbẹ́ yìí ànílẹ̀ Yorùbá sẹ́ àádélẹ̀ lérí gbogbo yín náà kí mo lè máa kọ yín tán àmọ́ bọ̀tọ̀ ọlọ́run kí yín àti ọmọ ìyá mi tán waṣọ white tára défìlà white so gbogbo yín náà kọ́ òkè gbogbo. bàá mẹ́tò ni mí o. bá a bẹ tó ìmọ̀ pé ẹ tó wá yọ̀ jù. ọmọ èké ni mí ọmọ èké. bẹ́ẹ̀ ni ọ̀la alálọ mo ti púpọ̀ ẹ ṣeun gan o. ẹ ṣe gan sa more blessing. ẹ ṣeun bàbá ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí a ṣe sọ ní kí ni àǹfààní òfin ṣàríà nílẹ̀ Yorùbá ṣé àǹfààní gan tẹ̀ wá fún wa gan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé ṣàríà yìí ṣé ó ṣe wá láǹfààní torí a rí bọ́n ṣe ń ṣe ní Òkè Ọya ṣé bọ́n ṣe ń ṣe yẹn náà làwọn náà fẹ́ ṣe nílẹ̀ wa ni ó jẹ́ pé wọ́n bá ti jí adìẹ wọ́n á gé wọn lọ́wọ́ wọ́n bá ṣe wọ́n lè sòkò pa obìnrin tí ò bá bojú àbẹni tó bá ọkùnrin tó bá yàn lè wọn ò ní dáṣẹ láfọkùnrin àwọn tó ń jí owó bàǹtìbàǹtì torí pé àwọn lágbára gbogbo ṣàríà yẹn kò tọ́ sáwọn ṣùgbọ́n àwọn mẹ̀kúnnù tí wọ́n rí jájẹ àwọn lárí pé ṣàríà yẹn ló ń bá mú ní Òkè Ọya lọ́hùn ní ìsìnbàtẹ̀ gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìyàwó rẹpẹtẹ fún àwọn ọ̀dọ́ tó wọ́n ti bàlágà báyìí ṣe ni kán lọ so wọ́n pọ̀ ọmọ bá lọ máa tọrọ bárà ṣàríà náà lélẹ́yìí báyìí kí wá láǹfààní ẹ̀ gangan fún wa nílẹ̀ Yorùbá o bàbá. mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ìran Yorùbá ìran tí Ọlọ́run ti dá pé ni wá alhamdulillah ọmọlúàbí ènìyàn nǹkan pè ní ọmọlúàbí ni pé ẹni tó jẹ́ ènìyàn kan tó ń gba àlejò mára kò sí nǹkan tó bá gbọ́ ọ̀dẹ̀ Yorùbá tá ìgbà mára kò sí nǹkan tó bá gbé wá tí ì tẹ́ wa lọ́rùn nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kí ẹ̀sìn Islam tó dé àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì bóòlù a ṣe ń tò ìlú wa ǹjẹ́ àwa náà ń ṣe ṣẹ̀ríà bá a ṣe ṣẹ̀ríà a ní ṣẹ̀ríà tiwa kí ni ṣẹ̀ríà tiwa ni pé a ní olórí nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí ń ṣe Aláàfin Ọ̀yọ́ tí ń ṣe Ọọ̀ni of Ifẹ̀ tí ń ṣe Ọba of Lagos gbogbo àwọn ọba yìí a ti ní wọn nílẹ̀ Yorùbá ní ìpèsèlẹ̀ ayé wa tẹ́sí ètí ìgbé ara àwọn ọba yìí wọ́n wá ní òfin nínú ìlú nínú òfin ni pé ẹni tó bá jalè wọ́n á mú wọ́n ti kọ́ ọ̀bì kan tá ń pè ní túbú ibẹ̀ náà máa ń gbé sí tákòlè tó bá wá jà yìí tó bá kó o lè bi pé èèyàn jìbẹ ẹpẹ lóko àbá waṣọ oníṣu ni wọn ò ní dìgírèsì rẹ̀ àbí kí wọ́n fún ní ìdájọ́ tó le wọ́n á wá pè lọ sọ́dọ̀ kábíyèsí lágbájá yìí jí iṣu lóko àbó jí nǹkan àbẹ́pẹ ìdèdè ṣẹ̀ríà yẹn ni pé tí ilé Yorùbá ló ń gbà wọn ni pé wọ́n á ní kọ́ lọ roko ọba oko tí kábíyèsí ti dá ọ̀lẹ ní ọ̀nà tó bá rí pé ó ní agbára tó lè ṣiṣẹ́ oko ọkàn lójú kòkòrò láti jí nǹkan ni sọ wọ́n á gbé pé kọ́ lọ dáko wọ́n á dá oko fún odidi oṣù 3 fún kábíyèsí oúnjẹ tó bá wà bẹ́ẹ̀ náà wọ́n tà fún aráàlú so ìdájọ́ ọgbà náà bá ṣe ń lò ní ẹni tó bá wá lọ gbé ìbọn kí Islam tó dé ní sọ bílẹ̀ Yorùbá sí ọ̀pẹ́tì ní ẹni tó bá lọ gbé ìbọn tó fi pa ènìyàn so wọ́n á kangi fóun náà wọ́n á tì mọ́nu túbú á wà ń bẹ̀ fà á tí tó fi pàrókò wípé ọlẹ́tọ̀ ìdájọ́ rẹ̀ ni pé kí wọ́n pa òun náà di so àwa ti ní òfin tí àwọn pè ní ṣẹ̀ríà àwa náà ilẹ̀ Yorùbá a ti ní òfin táwa náà ń lò tẹ́lẹ̀ sọ pé dìde tá à ń lò yẹn ń bá wa lára mu kí Islam tó dé so òfin yìí náà la fi ní akọ́dà àwọn akọ́dà yẹn náà ń pè ní municipal police àwọn tó máa ń wọ sùkúl kéékèèké a sì ní àwọn jagunjagun náà ń pè ní balógun fúnlẹ̀ Yorùbá a sì ní Basọ̀run fúnlẹ̀ Yorùbá a sì ní Ààrẹ Ọ̀nà Kakanfò fúnlẹ̀ Yorùbá àwọn yẹn náà jẹ́ jagunjagun wa so àwọn akọ́dà yẹn àwọn náà máa wà nínú ìlú tí wọ́n máa lọ káàkiri ibi tí ẹ̀yìn kaba ti ṣẹlẹ̀ tí wọ́n máa mú report àwọn là ń pè ní àlìkálì ni pé lẹ́yìn tí kábíyèsí bá sọ̀rọ̀ wọ́n wá gbé lọ sọ́dọ̀ àwọn olóyè ọ̀dọ̀fin àró fáró àsípa wọ́n wá pera wọn jọ wọ́n wá gbé lọ́dọ̀ àlìkálì ní ọ̀wọ́ adájọ́ wọ́n wá rìpọ́tù fún kábíyèsí pé tó àrò kò tá pa rèé o fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ yìí o
kí ni ká ṣe fún un ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí tó báyàwó níyàwó sùn tó mọ̀ pé ẹni yóò sí ní ọbáyàwó rẹ̀ sùn ẹ jẹ́ ká lé kó nílùú wọn wà lóòótọ́ kó nílùú so láàrin ìgbà tó bá lé kó nílùú gbà tó bá jẹ́ fámìlì rẹ̀ wọ́n máa bẹ̀bẹ̀ so ó lè lu ọdún 3 lọ́dún 4 5 nílẹ̀ yìí òdì tó bá lò so òfin yìí ti wà nílẹ̀ Yorùbá tá a fi ń gáìdì ara wa ó ti pa àwọn òyìnbó dé ìgbà táwọn òyìnbó yìí dé wọ́n introduce oríṣiríṣi ẹ̀sìn sí wa àtàwọn lárúbáwá tó ẹ wá ṣẹ̀sìn báyìí ẹ wá sí bá ọ̀dà ìsókè ìbọ̀tẹ̀ yìí tó bá lọ́wọ́ wa tá a bá ní gba wèrè pọ̀ mẹ́sìn a nídìí kọ́ ba ti tọwọ́ wa jẹ́ torílẹ̀ Yorùbá a ti ní ètò tó wà pay and standard tẹ́lẹ̀ téèyàn bá fẹ́ jọba ìlú yóò jọba pẹ̀lú láìsẹ̀nsì ni kí ni láìsẹ̀nsì ni pé wọ́n mú ọ̀pẹ̀ bí wọ́n ò dífá fún gbogbo láì yìí kì í ṣe láì mùsùlùmí kì í ṣe láì kìrìsìtẹ́nì láì ìbílẹ̀ ni wọ́n fi ń dífá so ẹ wá wo ọba tó wá wà lẹ̀ Yorùbá lónìí nígbà yẹn tá à ń sọ yìí àwọn ọba tó wà lẹ̀ Yorùbá wọ́n gbà yẹn wọn ò ju bíi 40 lọ́ngbà náà ìgbà táwọn create state ní irú Ọ̀ṣun state nísìnyí wọ́n ní ọba 84 ní Ọ̀ṣun ní Kwara state wọ́n ní ọba 114 ní Ọ̀yọ́ state wọ́n ní ọba 92 so bí gírèdì ṣe ń wá little by little díẹ̀ táwọn ọba fi pọ̀ nù gbogbo ọba tó wá wà nílẹ̀ Yorùbá lónìí wọ́n jẹ́ 972 ọba aládé so láì ìṣẹ̀bílẹ̀ náà fi gbé wọn wọ̀ so àwọn ọba yìí wọ́n jọba lérí àṣà Yorùbá torí pé Yorùbá culture is a seed that can never dry it's a symbol of peace and wisdom àná àlàáfíà ni ìran Yorùbá ń bá bọ̀ so tábà mú ni pé àwọn kan nínú wa wọ́n jẹ́ mùsùlùmí o táwa ń lọ gangan ni o ẹ wo bá ṣe tó láti bẹ̀rẹ̀ ipe ìdájọ́ wa àti ní bá ṣe ṣe sẹ̀ríà èdè lárúbáwá ni sẹ̀ríà ìtọ́pẹ̀ ní sẹ̀ríà ni pé òfin tí àwọn mùsùlùmí gbé wá gbogbo la sì fẹ́ ṣe àwa náà ní sẹ̀ríà tiwa tá à ń lo ìdájọ́ tiwa lọ́dọ̀ tiwa òun dá kàkálẹ̀ bá ṣe bá ilé ayé wa bọ̀ tẹ́lẹ̀ tí ò sí nira tẹ́pẹ́tẹ́ yẹn bá ń lọ sóko tó bá ti mú òkúta 4 tó bá ti lè gbé lérí iṣu rẹ̀ lóko so ti mọ̀ pé pọ́n 4 lèyàn san lérí iṣu yẹn náà ó sì mú owó yẹn èyí ó kó lórí iṣu yẹn bí ẹ bá wá kó lórí iṣu yẹn so ẹni tó ní owó yẹn ẹni tó ní iṣu yẹn tó bá dé yóò sì mú owó rẹ̀ agbé agbọ̀n rẹ̀ yóò máa lọlé ṣùgbọ́n àṣẹ lò lé ayé pẹ̀lú rọrùn tí ò ní ìlera nu pọ̀tùpà táwọn alákatakítí ẹ̀sìn dé máa wọ ilẹ̀ Yorùbá àkọ́kọ́ náà ẹni tó fẹ́ pèèyàn sí sẹ̀ríà ẹ jẹ́ ká ṣe sẹ̀ríà ó ti bẹ̀rẹ̀ sí gbógun ti ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ẹ wo gbogbo àwọn àfáà ńláńlá tó ti wà nílẹ̀ Yorùbá tán ti ṣiṣẹ́ tán ti lọ bí àgbárí ọbẹ̀ lérí Shehu Adam táwọn pè ní bàbá Lágége ẹ wo wàhálà tí bàbá yẹn ṣe lérí ẹ̀sìn Islam so bàbá yẹn kọ tírà Wizam Ulum Alifonu wọ́n kọ Islam fi Nàìjíríà wọ́n kọ oríṣiríṣi tírà wọ́n kọ pa bàlágà mọ́ntìkì àrùdù farisafa wọ́n kọ pa oríṣiríṣi tírà tí ò níye kó tó pé wọ́n á fún wọn ní ìlú ní àgbáyé wọ́n á pe oyè wọn ní Wizam Ulum Alifonu ẹni tó nímọ̀ pa gbogbo èdè Lárúbáwá àti mọ̀ ẹ̀sìn ìgbà táwọn alákatakítí ẹ̀sìn yóò dé wọ́n ní ṣé Ádámù ńkọ́ o wọ́n ní ẹlẹ́bọ ni o kí ló dé so wọ́n bẹ̀rẹ̀ sí ba ayé àwọn tán ti ṣe dáadáa nú ẹ̀sìn abádákẹ́ àwọn wò nígbò tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ta sí Sheikh Kamaldeen ẹ wàhálà tí bàbá Sheikh Kamaldeen náà ṣe nínú ẹ̀sìn bámú Ansaru Islam lónìí bàbá Sheikh Kamaldeen lọ dálẹ̀ a dẹ̀ ní 172 Ansaru Islam tó wà nílùú Nàìjíríà tí bàbá yẹn dálẹ̀ báyìí ẹ wàhálà tí bàbá yẹn wá ṣẹ́wọ̀ àwọn tó jáde ní Aziari àwọn tó jáde mẹ́ta wúlò fáyé ìgbà táwọn alákatakítí ẹ̀sìn yóò dé wọ́n ní bàbá Sheikh Kamaldeen o kò yẹ ṣe mùsùlùmí gidi nígbà tó yá wọ́n wá ń ta sí gbogbo àwọn àfa ńláńláńláńláńláńláńláńlá wọ́n bẹ̀rẹ̀ sí báwọn jà Alhaji Muyideen Ajani Bello tó wà ní Kánò ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ṣaláìsí gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn nínú ìlú ọba ìlú kú Alhaji Muyideen ti jọmọ Ọ̀yọ́ state ó wá láti Kánò ó wá fíṣítì àwọn fámìlì Aláàfin Ọ̀yọ́ àwọn alákatakítí ẹ̀sìn náà wọ́n sáré gbé sí Facebook pé Alhaji Muyideen tó lọ síbi òkú Aláàfin Ọ̀yọ́ yìí ọmọ náà ni o ṣé mo ṣe wá kí àwọn fámìlì àwọn Aláàfin Ọ̀yọ́ tó kú mo ti tún dọmọ náà wọ́n sì bẹ̀ sí pé káàkiri ni Aláàfin Ọ̀yọ́ kì í ṣe mùsùlùmí o lẹ́tà tí wá kí ọmọ náà ni Alhaji Muyideen wọ́n bẹ̀rẹ̀ sí gbé káàkiri ẹni tó jà fa mùsùlùmí ni mò ń sọ wọ́n sì bẹ̀ sí ba ayé àwọn èèyàn jẹ́ káàkiri mu wọ́n wá gbé lérí Prophet Muhammad gangan
tọ́lọ́run ránṣẹ́ tó ní Quran gbọ́dọ̀ lọ́wọ́ wá gbé lérí ẹ̀ wọ́n ní bàbá tó bí ànábì lẹ́nu Ọlọ́run kì í ṣẹnu tèmi o wọ́n ní bàbá tó bí ànábì lẹ́nu Ọlọ́run kì í ṣẹnu tèmi o wọ́n ní gbogbo fámílì ànábì pátá ti pé ọmọ náà ni wọ́n lẹ́nu Ọlọ́run ànábì tó gbogbo sọ fún yín o wọ́n ní ìyá tó bí ànábì wọn lọ́mọ náà ni bàbá tó bí ànábì wọn lọ́mọ náà ni bàbá ànábì wọn lọ́mọ náà ni wọ́n lọ́mọ nínú já ànámọ̀ náà ń jó lọ́ba yìí wọ́n á sọ yín báyìí àyà mi já ànábì gangan lẹ pè lọ́mọ náà bàbá afá pè lọ́mọ náà tọ̀ kí ló wá kù àwọn yẹn náà wá kóra wọn jọ náà yí pé àwọn fẹ́ dá sẹ̀ríà lẹ̀ kúrò àwọn yẹn àwọn tí wọ́n bà ayé jẹ́ tí wọ́n bọ̀rùn jẹ́ ni torí àlàáfíà tá à ń gbélé Yorùbá ó fi yàtọ̀ sí báwọn ṣe ń lò nígbà tó pé a wà nílẹ̀ Yorùbá àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì àti mara wa pé tó bá dijọ́ Sunday o kìrìsìtẹ́nì ó lọ sí chọ́ọ̀chì o tó bá di bàbá yìí o àwọn náà sì sọ òru o àti mọ bá a ṣe ń lò tí ò sí jà gbàdé ìbá wa dé tẹ́ bá ń to àwọn chọ́ọ̀chì sí báyìí ọ̀ya ìṣẹ̀rí àwa láàfẹ́ràn mọ́ wọn fẹ́ dé ogún lẹ́nu population Christian nílẹ̀ Yorùbá lónìí olóyìn 27 million ní population Christian population Christian lónìí olónìí tá à ń sọ fún yìí 27 million ní Christian ní ilẹ̀ Yorùbá lónìí báyìí tẹ́ bá wá gbé tẹ́ bá wá lọ sí redeem ẹ wo population wọn ṣe lọ gbà á mọ̀ sí living faith á mọ̀ sí kébà sẹ́ráfù á mọ̀ sí oríṣiríṣi láwọn ẹgbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tá a dá fún church yẹn sì wọ́n sì pè fún ànábì yìí pé mí ní àlè lè kìtàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí o àfún wọn ní tíra o fi sufi Ibrahim kọ́dà ànábì Ibrahim tẹ́ rò pé bọ́yá wà Mósè àti Mósè ọlọ́run ju ìfànàbì ni o wọ́n kà á o wọ́n mọ̀ kíní yìí pé ọlọ́run fún wọn ní tíra tiwọn o táfíìsì ìdájọ́ tiwọn o nígbà tí ẹ bá ń pè ní ẹgbẹ́ ara rẹ̀ tírú alájì mi bí lu gbèsè ayé ní Kánò tó há Quran sórí tí èsì wá sí gbogbo àgbáyé tẹ̀rí pé ọlá yìí pé ó lọ kí àwọn fámìlì Aláàfin Ọ̀yọ́ ó ti dọmọ ná. tẹ ẹ bá ya fọ́tò pẹ̀lú ọba Ọ̀ọ̀nifẹ̀ nísìnyí pé Ọ̀ọ̀nifẹ̀ dúró abẹ́rẹ́ sí ká wá ya fọ́tò pẹ̀lú Ọ̀ọ̀nifẹ̀ wọn ò ní ẹ̀yin mùsùlùmí tẹ ya fọ́tò pẹ̀lú Ọ̀ọ̀nifẹ̀ ọmọ náà nìyí pé ẹ̀sìn yóò kí ìbí. ẹ bá dúró pẹ̀lú Ọbásanjọ́ wọn Ọbásanjọ́ yìí ṣe mùsùlùmí kírísítẹ́nì ní ọmọ náà àwọn eléyìí kan pín iná ni ó ti pín ẹgbẹ́ iná ni so wọn ò ní dáadáa tí yẹn fi lè attract yẹn tí ẹ̀sìn fi lè wù yàn àwọn tó wá ba ayé jẹ́ láti ẹbí ọdún méje ń sìn tásẹ̀sẹ̀ jáde sáyé táwọn abá wo ayé jẹ́ báyìí sáwọn yìí náà wà dá sẹ̀rí alẹ́ láwọn alátẹ̀lẹ́ wọn àwọn gangan dá aláàyè ara wọn ẹ bá fẹ́ kọ̀rẹ́tì yàn kì í fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ ní kọ̀rẹ́tì pé lágbájá yìí nǹkan báyìí kí ló sì tẹ́ lọ bí òkú Aláàfin Ọ̀yọ́ yóò sì mú reason wá pé Aláàfin Ọ̀yọ́ jẹ́ ọba àlú mi ọba àlú mo sì lẹ́tọ̀ọ́ pé ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ ọba àlú mi kú mọ́ lẹ́tọ̀ọ́ àti débẹ̀ sọdẹ́sìn kí ló lè bẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ti wá di pé ẹnìyẹn ti dọmọ ná gbogbo sẹ́tẹ̀yìn bá sí láyé ó ti di pé ọmọ ti mọ́ lérí àlùalá wọ́n máa jà sí ní àlùalá tẹ̀yẹ sí ọmọ ìfúnra ìyáwó yẹnu ẹni tí ọba ti rún pákó ẹni tí ọba sí kíni àlùalá rẹ̀ pé àyẹ̀wò gbogbo rádaràda yìí ṣé ẹ̀ ń kọ́yàn lẹ́sìn ni àbẹ́fẹ́ káwọn èèyàn ó ní mọ̀ nípa tán ṣe gbogbo tán ṣe yìí ìdí rèé wọn wàá mọ̀ pé àwọn èèyàn ń wu àwọn bìtì lọ́nu ṣùgbọ́n táwọn náà fẹ́ mú àwọn ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ dá sẹ̀rí alẹ́ yìí sẹ́yìn gangan dá láàrin ara yín wà nàfikiri aláti àdó àhúnà ẹ̀dá gbọ́dọ̀ ronú pé èmi nìkan kí n gbáyé kàmá kọ̀tà náà alàlà àrídì torí pé ọlọ́run pín wa sílẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wà bẹ́ẹ̀ náà lẹ̀ sílẹ̀ yẹn sukùnà máàna léèlékè lámúyẹ̀kùnà àdúrà wà tọ́lábà fìyàtà fi dì ní tá a bá gbé tiwa wá population muslim nílẹ̀ Yorùbá 23 million so ẹ wá fẹ́ bá kìrìsìtẹ́nì 27 million jà so tẹ́ ẹ bá wá rí ipa àwọn kọ́ńkà nílẹ̀ Yorùbá ẹ wá invite àwọn mẹtazeni àwọn Boko Haram láti north ikọ̀ wọn gbìjà yìí mùsùlùmí torí pé ẹ fẹ́ dá sẹ̀rí alẹ́ èyí táwọn bọ́ọ̀ yẹn fò ìsìn yẹn o ìpàdé táwọn sì fún wa ní o láwọn táwọn kura wọn kí ni wọn fẹ́ dá sẹ̀rí alẹ́ tó bá ti lè tì í bọ̀ tí wọ́n bá rí pé ìjà le pé àwọn kírísítẹ́nì pọ̀jù àwọn lọ wọ́n á ní kọ́ lọ invite àwọn Boko Haram wá àwọn bandit wá àwọn tí wọ́n àfi àwọlé Yorùbá àwọn tí èsì ẹ̀yà wa àwọn tí èsì ẹ̀ràn wa irú àwọn báyìí kí gọ́ọ̀mẹ̀ntì wọn prosecute wọn. What is criminal investigation body? So we are working our law. We are working on selection to bring all of people together to cooperate with one another to defend our citizens. We must not do anything that to bring another war. Ìtàn fẹ́ dálẹ̀ wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ni. Torí pé wọ́n ti mọ̀ pé àwọn population àwọn táwọn jálá katakítì àwọn ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá. Torí pé nílẹ̀ Yorùbá
àwọn kan wà tán pè ní Tìjàníyà tí wọ́n pe Ọlọ́run bá ní ìrọ̀lẹ́rọ̀lẹ́ tí wọ́n sì la ilá ilá la àwọn alákatakítí náà ń kọ̀ dẹ́mọ̀ pé àwọn tá ṣe ẹlẹ́sìn Tìjàníyà ọmọ náà ni wọ́n. ìdásí ṣe wọ́n ń kírun o àwọn Tìjàníyà yìí wọ́n ń kírun márààrún o wọ́n ń gbàwẹ̀ o wọ́n ń yọ sàká o wọ́n wá kóra wọn jọ ipe tábà tó ṣe ìtọ́ ẹ̀ka tó máa ní kíní kan tí a máa fi bẹ Ọlọ́run tí a máa jẹ́ àsìkiri ká máa fi rántí Ọlọ́run wọ́n ní gbogbo yẹn bídíà ní ànábì ò sàsìkiri tánàbí ọba á sàsìkiri bọ̀ tèmi mọ̀ pé ńgbà tánàbí wà láyé ànábì náà ò gun pléènì o ànábì ò sì lo fóònù ànábì ò sì gbélé irú ọ́fṣà tí ń gbé yìí ilé mi ni ànábì ò gbélé ọ́fṣà yìí o ànábì ò sì lo iná mo tàn sílẹ̀ tó ṣe rékéde yìí o ṣùgbọ́n tánàbí ọba tí wàá lo eléyìí náà nígbà tí a bá ti wá lè kọ́ pé àwọn kan dá wọn sin Ọlọ́run lẹ́tẹ̀ẹ́ lẹ́tẹ̀ẹ́ ẹ̀yin tẹ̀ bá ń lo orúkọ tánàbí ló lù láyé ẹ̀yin náà sì bí díà ẹ̀wọ̀n orú ọ̀kan náà tó tún sọ wóróworó ń jò ní ta tún wò lẹ́nu wóróworó ni mo kà kú gbogbo ẹ̀yin tó bá ti ya fọ́tò kódà fọ́tò ṣé wọ́n fẹ́ fi ayé ní gbogbo yẹn lára ni fọ́tò but ìgbà tó ń lọ sí ní Saudi Arabia tó fẹ́ lọ kéwú sọ̀rọ̀ kọ́ ọ rántí pé passport náà lọ yà tó bá fẹ́ save owó sí bank ó yà fọ́tò ń bẹ́ẹ̀ àbí tó bá fẹ́ gba NIN ó yà fọ́tò ń bẹ́ẹ̀ ẹ wá wò wọ́n tún wá bẹ̀rẹ̀ sí pariwo yóò káàkiri gbogbo àgbáyé fọ́tò ò dá o kíní kan ò dá o wọ́n máa mú àwọn nǹkan tí ayé mo fi lè máa gbóná fẹ́rù mo fi báyàn gbogbo nǹkan tí òfin ní mú yàn ní àlàáfíà pé irú ẹ̀sìn Islam ò la wá rí báyìí ẹ wo ẹ̀sìn bá fẹ́ le jù èmi ò ní ṣe mọ́ nǹkan fẹ́ káwọn yóò ṣe mu pé nígbà tí wọ́n bá fi ayé súyàn ẹ gbé odidi obìnrin tẹ́ kó jí láàárọ̀ tẹ́ kó kọrí ibi iṣẹ́ obìnrin tẹ́ kó kàwé kó lọ sí skul kó jẹ́ degree kó ní masters kó jẹ́ professor kó wúlò fáyé ẹ kó jàlàbá bàbọ̀ lọ́rùn ẹ tì í mọ́lé gbogbo ọpọlọ àtìmọ́ tó ní ẹ̀sọ́ di aṣálẹ̀ àwọn kan wá ronú pé ẹ má jà máa lo ayé báwọn ẹ jẹ́ káwọn obìnrin ó kàwé kó jẹ́ professor kó jẹ́ doctor wọ́n á lè máa gbẹ̀bí fáwọn obìnrin wọ́n á lè máa ṣe báyìí ẹni ara wẹ̀ yọ àti ilé àní tí gbogbo yẹn bá wá obìnrin wọn lẹ́hà ta ni ó sì doctor ta ni ó sì nurse ta ni ó sì accountant báńkì ṣe báwọn obìnrin náà wọ́n ń ṣe torí ìrònú tí wọn táwọn ronú ẹgbẹ́ kan ni ẹ ronú nǹkan tó wúlò fáyé a sì lè máa dágbàdà obìnrin tó hẹ́hà tó jókòó létí òsì kankan nígbà náà pé ẹnikẹ́ máa bọ̀ bó àníbìlì kẹ́ máa bọ̀ bẹ́ẹ̀ ni tó bọ̀ tó bá fẹ́ sọ patient ní school àní ní hospital ẹ sì ní káwọn ọkùnrin mọ̀ sí obìnrin tí ọba wa sẹ́mi tí mo bá fọmọ kan níyàwó ní kó sì tí. so ìtàn ń gbé wáyé òun nǹkan tí àwọn haúsá máa ń pè ní àtẹ̀zẹ́ àǹkẹ̀lì mẹ́káfò yẹ́rẹ́ nínú sáfẹ́rẹ́ jẹ́ wútà mọ́gẹ́ni ṣe àkóló bá mi ṣe aláyàṣẹ́ pẹ̀lú kọ́mọ kábàánì afọ́jọ́ tó bá lóun ó rí ní àpọ̀pá yóò bọ̀ sí kòtò wọ́n fi ayé ní àwọn èèyàn lára dípò pé ẹ̀sìn oníwùyàn mọ́ ẹ wo ọdún tó ti ṣe mòlúdì nàbí táwọn èèyàn ti ń rí mọ́bà pé ànábì pé 1400 something years tó ti kú o ẹja mọ̀ sí jíra ká mọ̀ sí mòlúdì nàbí wọ́n dé báyìí wọ́n ní mòlúdì nàbí kò dáa kó o pé kó o ṣe é sódà àwọn tí bá ti ń ṣe ẹ lérí mi ní Facebook yìí máa takọ ẹnìkan o èyí tí wọ́n bá ti ń ṣe tó bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ọtí ọlọ́run nù ẹ tó bá fẹ́ máa rántí ànábì pé pàtó ọlọ́run ní iná ńlá àwọn àmàlà ìka tó yí sọ nínú ànábì ọlọ́run lòun sàṣà láti fún ànábì àwọn kan wá ní òde wọn náà fẹ́ máa kí ló lé bẹ́ẹ̀ tó o bá ti ṣe fìílẹ̀ àwọn tí bá ṣe kò sí kọ́ ọmọ sọ pé àwọn tí ṣe mọ́lùdì nàbí ọmọ náà ni wọ́n ṣé ẹ fẹ́ kó wọn rántí ànábì mọ́ láyé ni ṣé ẹ fẹ́ kó wọn polówó ànábì wọn ni ṣe àwọn tó wá dá wòrowòro ńlẹ̀ ẹ̀yin lẹ wá kóra wọn jẹ àwọn minority ó kóra wọn jọ sílẹ̀ Yorùbá jẹ́ ká mọ ìdílé population wọn wọ́n mọ̀ yìí pé àwọn ọ̀pọ̀ ó ra àwọn mùsùlùmí tó pọ̀ lọ́gbà tán ní mọ́ ní tán gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí takora àwọn tán kọrin Islam àwọn tán kọrin olórin àwọn náà wọ̀ náà so ẹ wo orúkọ báwọn olórin sì ní tó kú ẹ tí ìyá rẹ̀ bá kú ẹ̀yin aláfààní ni ó pè ẹ gbà wo náà ẹ fi àyàbí yóò sì fún yín lówó àwọn olórin náà tún ní wọ́n wọ̀ náà yìí ẹ sàwọn pẹ̀lú so àwọn tó dá kínní yẹn lẹ̀ ilẹ̀ Yorùbá ò lè accept ìṣẹ̀ríà lọ́dọ̀ àwọn tí ò lẹ́kọ̀ọ́ ẹ tó bá fẹ́ gbé nǹkan wá á gbé wá lẹ́yìn pé wọ́n rí pé eléyìí kò fẹ́ fi ní àwọn èèyàn lára eléyìí torí ẹ̀kọ́ ìmọ̀ kéwú ká máa fọ lárúbáwá mo sọ àyè sì tí mo fẹ́ mọ̀ sọ Yorùbá mọ̀ sí wàá máa sọ Arabic fún yín láàrin wákàtí kan ìyìn ní dákẹ́ àwọn sì ní ká mi ṣe àrìsẹ̀ ìtọ́nù alẹ́sì làánà ọ̀làwọ̀ lè sábàbí ilé ẹ̀sìn jílẹ̀ nígbà bisimilayi lẹ́sì alákínà mi náà yàwá nàá nàá araman alimọ́lẹ́kù lẹ́sì yanfààní abdulhamid arahim amali sana amalu tọyibatu wa jasa yọmọ tagabul alijannat amali sana amalu sẹyiyatu wa yàtọ̀ alinaru
láì lẹ́sìn àkúnà fi yọmọ wassalatu wassalam aláma àrísàlá lẹ́lẹ́sìká bá a bá ń sọ lábáwá àmọ̀ sọ láàrin wákàtí kan á gbọ́ àmọ́ ká but ó ku ìwà ọmọlúàbí ìwà ọmọlúàbí ni pé má ètì ẹ̀dá ẹgbẹ́ rẹ tó di pé kó ṣẹ̀sìn rẹ má jẹ́ ká yóò le koko fẹ́yìn tó bá ń gbé ọ̀dọ̀ rẹ ẹlòmíì bá ẹ̀sìn débi pé kò lè gba kírísítẹ́nì lálejò nínú ilé ẹ̀ kí ló kọ ẹ John no mi ò lè gba kírísítẹ́nì lálejò nínú ilé ẹ̀ so ìmọ̀ le koko bí ẹ̀sìn tó báìbù ọba ìpàdé ni o sì mú báìbù o sì sọnù o ti fi hàn pé o fẹ́ràn ọmọ ìyá rẹ nù ní tí mo fi tẹ ìgbésí ayé táwa ń gbélé Yorùbá tá a bá rí kìrìsìtẹ́nì ìran Yorùbá ni ìyìn ní wo ẹ̀sìn ẹ̀ tó bá rá ẹlẹ́sìn àbáláyé ìran Yorùbá ni mi ní wo ẹ̀sìn ẹ̀ tó bá tásìkò tèmi bá fẹ́ lọ kírun màá lọ kírun tèmi tó ní bá fẹ́ lọ chọ́ọ̀chì ẹ̀ màá lọ chọ́ọ̀chì ẹ̀ ẹ̀ tó bá fẹ́ sẹ̀rẹ̀ síbẹ̀ màá sì tẹ èyí ọ̀dá àṣepọ̀ wa dúró àáfà yìí ṣe blọọkù ọ̀pọ̀lọpọ̀ àwọn tán kí blọọkù kìrìsìtẹ́nì lọ́pọ̀ nu wọn àwọn tán ṣe símẹ́ǹtì kìrìsìtẹ́nì lọ́pọ̀ nu wọn so tó bá já fẹ́ kọ́lé tó bá ti ní òní bá kìrìsìtẹ́nì ṣe sọ pé ọ̀rá símẹ́ǹtì nù so téèyàn bá mọ tí ń jó òun ní abẹ́rẹ́ kọ́ mọ̀ pé ẹ̀sìn kì í ṣe nǹkan téèyàn máa sọ fún yẹn pé ọ̀ bá yẹn jà plane tí wọ́n ṣe plane wá sí àwọn mùsùlùmí ló ṣe plane tá ń lò àwọn ọmọ Chenchin àwọn ọmọ China ló ń ṣe fóònù tá ń lò tá fi gbogbo àgbáyé àwọn ọmọ Chenchin gbogbo àwọn ọmọ tí ò tiẹ̀ mọ ẹ̀sìn kankan wọn ọmọ pa kéwù wọn ò tiẹ̀ kírun rí àwọn náà sí ìwọ̀n ń wúlò fún gbogbo àgbéyà à ń lò àbálò káwá sọ pé gbogbo tán ṣe bídíà haram kíní kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú ṣe Ádámù lórí Facebook wàláì tẹ́ ẹ bú ṣe Kàmọ́dì tẹ́ ẹ ń fi ẹnu yẹ ìyá àwọn àgbàlagbà tán lọ tẹ́ ẹ bá lọ dìlítì gbogbo mẹ́sẹ̀jì dáadáa tẹ́ ẹ sọ pa wọn ẹ ní láti bọ̀tán láyé òfin ọlọ́mọ sọ fún yín tí ẹ bá fẹ́ kóun ní àtìbọ̀tán gbogbo àwọn sẹ́tà àgbàlagbà ṣe tọ́ wa ń fẹnu tẹ́ wọn tó ń bú wọn àwọn tó ti ṣe wàhálà fẹ́ sí tán sí lọ́hùn wọn ṣàìsùn lóru wọn sí gbogbo ẹ̀ tẹ́ ti bú àwọn ti mú ìdílé àjẹ gbogbo àwọn afáàtà ti fẹnu jà torí pé ìgbẹ́sìn tuntun dé ẹgbẹ́sìn ọ̀làjú dé tó ẹ bá lọ dìlítì gbogbo tẹ́ ẹ sọ lórí Facebook ẹ ní láti bọ̀tán o gbogbo ẹ̀yin afá kékeré tẹ́ kóra yín jọ láwọn ọmọ kékeré tí wọn tẹ́ ṣẹ̀ṣẹ̀ dáyé tẹ́ ẹ̀ mọ kankan tí ejò bá sànyàn ṣé kó à ń lẹ́ẹ̀kì sí èèyàn wà nísìnyí ejò wa san lóko torí pé àìlẹ́kọ̀ọ́ gbèsè ayé tẹ́ ẹ̀ báwọn èèyàn rìn ní òjẹ́ ọmọ tí ń ṣẹlẹ̀ ejò sànyàn nísìnyí àwọn tó ẹlẹ́sìn ìbílẹ̀ ni ó pè wọ́n wá po oró rẹ̀ jáde oró rẹ̀ ó sì jáde kì í ṣe kó à ń lẹ́ẹ̀kà sí o kálukú ló ní ọ́fíìsì tiẹ̀ tọ́lọ́run dá àlẹ́ aláàlú bá yínú wàlẹ́ aráàmù bá yínú ọlọ́run ti fi aláàlí pé eléyìí aláàlí ni eléyìí aráàmù gbogbo kẹtẹ bá ti wá rí kẹ máa bàjẹ́ eléyìí ọ̀dà èwo lọ́wọ́ á dà ṣé ìtẹ́yìn wá fẹ́ mú afúnlẹ̀ Yorùbá ó lè faramọ́ sẹ̀ríà torí ẹ̀yin tẹ́ fẹ́ dá sẹ̀ríà lẹ̀ ẹ̀yin sèyàn tó mọ́ ẹ̀yin sẹ́nìkan tó dá ẹni tí ó fẹ́ dá ogun lẹ́nu ẹ̀ sì ti mọ̀ pé population yín ọ̀pọ̀ ẹ̀ wá fẹ́ invite àwọn Boko Haram àwọn bandits wa wọ́n á dalẹ̀ Yorùbá rú so therefore àárọ̀ ìjọba ìpínlẹ̀ South West láti Lagos State Governor Ondo State Governor Ekiti State Governor Ọ̀yọ́ State Governor Kogi State Governor Kwara State Governor so this is Ogun State Governor gbogbo ẹ̀ governor wa pátá tẹ́ ẹ̀ sọ káàró òjìrì lẹ́nu ẹ̀ máa wà láwọn alákatakítí o ẹ̀ rí i pé wọ́n tún ṣe túbàjọ jímọ̀ wọ́n fi ń threaten àwọn governor pé gbogbo governor tí ó bá ti support ìṣẹ̀rí alẹ́ Yorùbá àwọn ò ní fòtì fún ẹ má fòtì ẹ wo threatening so wọ́n máa ń gbé nǹkan tí wọ́n wá láti lé ọmọ ènìyàn kejì lára so governor tí ó bá ti tẹ̀lé ìṣẹ̀rí ẹ má fòtì mélòó ni fòtì tẹ́fẹ́ fòtì so ẹ fẹ́ mọ bí ìpàdé ní so òótọ́ campaign tán tó ṣe níjọ́ Jímọ̀ nìyẹn ọ̀kan jáde ní Lẹ́kì ó ní gbogbo àwọn gómìnà tí ó bá ti support sẹ̀ríà so àwọn ò ní fòtì fún ẹ mọ́ fòtì ẹ jòkó lé yín tó ti wẹ́ sí i látara bẹ́ẹ̀ conclusion wa lérí ọ̀rọ̀ sẹ̀ríà kò sí àǹfààní kankan tí ó wúlò fáwa nílẹ̀ Yorùbá o pé àwa nìkan ká gbé bẹ́ẹ̀ o population mùsùlùmí 23 million population kìrìsìtẹ́nì 27 million population oníṣẹ̀ṣe 10 million tẹ́nì kan bá wá ẹ̀sìn kan bá wá jáde nínú ẹ̀sìn mẹ́ta tó bá lóun fẹ́ gbé òfin láwọn tó ń lérí ṣé káwọn kìrìsìtẹ́nì náà wá gbófin court ti kìrìsìtẹ́nì káwọn oníṣẹ̀ṣe náà gbé tó ń ṣe àwọn mú àlàáfíà dé ni àbá ń dá ogun sílẹ̀ so látara bẹ́ẹ̀ o àwa ilẹ̀ Yorùbá o àfaramọ́ sẹ̀ríà o gẹ́gẹ́ bí chief imam gbogbo ilẹ̀ Yorùbá àfaramọ́ sẹ̀ríà ẹ̀sìn. ẹ ṣe bàbá tó ìta gbọ́ yìí ọkàn wa balẹ̀ ó yé wa gidigidi ni kó tó di pé mo béèrè ìbéèrè mi ẹ ṣeun ni mo tún kí àwọn èèyàn wa lórí YouTube àwọn bàbá wa Azeez Shakiru wọn náwọn lèmọ́mù wèrè ní àwọn eléyìí
màmá wa olórí Èkó, màmá Modúpẹ́ Èkó, wọ́n ní òdodo ọ̀rọ̀ ni à ń gbọ́ látẹnu bàbá wa yìí, gbogbo wọn tẹ thumb up fún yín. Màmá wa Regent ẹsẹ̀ Awólì, wọ́n ní ẹ kú iṣẹ́ ìlú, Oòduà á gbé gbogbo wa o, kò ní gbé ọ̀dàlẹ̀. Bàbá chief imam ẹ kú ohùn, wọ́n ní ká kí yín. Màmá wa Bìnrin Ajánà, wọ́n ní a kú ètò, ẹ sì kú iṣẹ́ ìlú o bàbá, wọ́n kí yín. Mo rí ẹnìkan tó kọ Simi 857, wọ́n ní Yorùbá nation now now. Ẹ ṣé. Bàbá wa Azeez Shakiru, wọ́n ní àwọn àfáà wèrè bẹ́ẹ̀ ni o, wọ́n ní òdodo ọ̀rọ̀ ni à ń gbọ́ yìí, wọ́n kí yín pé a káàbọ̀ sí orí ètò, ẹ ṣeun gan ni. Wọ́n ní God bless you bàbá. Màmá wa Modúpẹ́ Èkó, wọ́n ní báwo ni Akíntọ́lá ṣe jẹ́ àti pé kí ni èrò rẹ̀ lórí Sharia. Mo rò pé bàbá Akíntọ́lá tó ń sọ̀rọ̀ yẹn ní bóyá lẹ́kìtì, ní kọ́ bá mi ṣàlàyé dáadáa láti jẹ́ kí n understand ìtàn kan síbẹ̀ yìí. Màmá wa Ọmọ́tóyè yìí Jésù, wọ́n ní àwa ilẹ̀ Yorùbá tako Sharia. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun bàbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá, àwọn àáfàá yìí ẹ ti là á ní wẹ́lẹ́wẹ́lẹ́ pé dájúdájú tí wọ́n ń ṣe yìí kì í ṣe bí Islam ṣe kọ́ wa lélẹ̀, kò sí nǹkan tó jọ gbogbo nǹkan tí ẹ ti kà sílẹ̀ pé nígbà yí ànábì kò sí mọ́tò, kò sí fóònù, kò sí tẹlifíṣọ̀n, ẹ bá ti wá ń wa mọ́tò nísìn òun ṣe mùsùlùmí, ẹni tó ṣàlùwàlá tí ò fọnu tí ò bá ṣe lọ́nà tiwọn, wọ́n ní iná ni gbogbo ẹ̀ ń lọ. Ṣé ẹ rí i pé wọ́n wá fi eléyìí gan tàbùkù ẹ̀sìn yìí, torí a mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ ti ń ṣẹ̀sìn báyìí ni wọ́n ti ń sọ pé ṣé ẹ̀sìn gan-an, ṣé òótọ́ gangan wà nídìí ẹ̀, nítorí wọ́n ti ń pọ́sì má ìjọpọ̀lọpọ̀ èèyàn. Ẹ̀yin gẹ́gẹ́ bí chief imam gbogbo ilẹ̀ Yorùbá, kí lẹ rò pé ẹ̀yin gangan lè ṣe gẹ́gẹ́ bí ọ́fíìsì yín, pàápàá pẹ̀lú àwọn àáfàá wọ̀nyí àti àwọn olórí ẹ̀sìn yòókù náà, kó má fi tàbùkù ẹ̀sìn kọjá bí tí agbára ò lè ká. Mo rẹ̀ gbọ́ náà pẹ́ sọ nípa àwọn gómìnà wa náà pé ó yẹ káwọn náà kàn dá sí ìdóní kankan náà tí ẹ̀ ń ṣe pẹ̀lú àwọn gómìnà wa àtàwọn olórí ẹ̀sìn yòókù àti àwọn àgbààgbà àáfàá Islam náà tó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí kò tọ̀nà. Ìyẹn ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo kí àwọn àgbààgbà tán wà, nítorí tá a bá ń sọ̀rọ̀ leader àwọn èèyàn pọ̀ tó ń ṣe ẹgbẹ́ ilẹ̀ Yorùbá. So àwọn president Afẹ́nifẹ́re tó ń pè ní bàbá wa Fáṣọ̀rántì ní Àkúrẹ́, àwọn náà rẹ́sẹ̀ pè mí pẹ̀lú àpọ̀lọpọ̀ àwọn leaders ilẹ̀ Yorùbá pé kí ni mo rí sí ọ̀rọ̀ Sharia. Ó jẹ́ kí n jáde jò ní pé kí n ṣàlàyé pa Sharia. Ṣe rí Islam bá a ṣe ń bá àti tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa, ẹni tó bá bú bàbá kan tó bàbá kan ò dáa, kí ni bàbá tiẹ̀ jẹ́? Ọ̀rọ̀ sòrò sọ, but àwọn ọmọ yìí wọ́n jẹ́ ọmọ tó péjú, wọ́n mọ̀ fi ń tajà. Ọmọ tó bá lójú tì kò ní máa sọ̀rọ̀ síyàn gàràgàrà. Ọmọ tó bá lẹ́kọ̀ọ́ yóò máa lo èdè àṣà tó wà nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí àṣà tó wà nílẹ̀ Saudi Arabia. Tí Saudi Arabia bá fẹ́ kọ́ ọmọ tiẹ̀, bàbá tó bá bí yẹn, ọmọ tó bá bí yóò máa sọ pé ìwọ anta, ìwọ ni wọ́n máa ń lò fún bàbá wọn. So ìwọ, so wọ́n sì máa pe bàbá wọn ní ókọ, odi mélòó di méjì, ókọ mi wọ́n ní anta Abdulrahim, bàbá mi Abdulrahim, wọ́n là á mọ̀ yàn ni, wọn ò ní èdè respect. So àwọn tó bá wá kéwú lọ́hùn tí wọ́n bá fi làákà ìgbé kó wọ́n mọ̀ pé tẹ bá kéwú Saudi ò abẹ́ kéwú níbì kan o, àṣà tí wọ́n yẹn tọ́kùn ló bá fẹ́ lò kò lè wọ́ọ̀kì nílẹ̀ tí yóò. Torí pé ìtú òfin lè wọ́ọ̀kì ni pé aṣọ jàlábíà báyìí ní Saudi Arabia ń lò. Àwọn wa mọ̀ tó máa sọ yẹn, wọ́n rò bóyá àṣà tí wọ́n ní àṣà wọn kọ́ o, òórùn pọ̀ lọ́dọ̀ wọn, òórùn tó pọ̀ lọ́dọ̀ wọn ni ò lè jẹ́ kí wọ́n máa wọ agbádá táwa ń wọ̀. So tó bá wọ agbádá yẹn, òru yóò bò wọ́n náà fi chíǹjẹ̀ sí jàlábíà, aṣọ tó fẹ́lẹ́. So ẹ tó bá wà ní Saudi Arabia tó ń gbé bẹ́ẹ̀ tó wọ aṣọ tó fẹ́lẹ́, kò mú òbí dá kó lọ sí Amẹ́ríkà kó wọ aṣọ tó fẹ́lẹ́ bẹ́ẹ̀ àfi kó wọ kóòtù, torí pé òtútù pọ̀ lọ́hùn. So àṣà Amẹ́ríkà náà ni kó lo kóòtù. So ẹ tó bá wà nílẹ̀ kóòtù ní Amẹ́ríkà tó wọ kóòtù, kò òbí dá kó wọ kóòtù nílẹ̀ Yorùbá, torí pé agbádá là ń wọ̀. Torí pé àwa náà ti kárí so tí èèyàn bá wà lọ kéwú tó wà rò pé tábà ti dé Saudi Arabia jàlábíà náà máa ń wọ̀, ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn, àṣà wọn ló sọ ọ́ dì bẹ́ẹ̀. Wẹ́dà àwọn tán gbé bọ̀ tó mú ooru lójú wọn sọ ìkábà wọn.
àwọn Saudi Arabia àwọn máa ń náwó sí bàbá tó bí yẹn ni wọ́n sì sàlámù alẹ́kùn wọ́n lè wà lẹ́kùn sọ wọ́n yé tẹríba tí wọ́n tó bá jọmọ lúàbí láti lé tọ́ kẹ́kọ̀ọ́ tó yí ọ lé tó bá rí máa ń tẹríba kọ́ wá rí Awólọ́wọ̀ kọ́ náwó sí kó rí Ọbásanjọ́ kọ́ náwó sí so ò ti wá rí fífún ara rẹ̀ ẹni tó ju ọ lọ so kọ́ ìsìlámù tiwa ọgbàtà ti kí ó sàdí mọ́símọ́sí ara ọ̀ lẹ́kọ̀ọ́ nù ìtọ́ ọlọ́kọ́ lọ́hùn kò yí ọ tí nǹkan bá yí ọ máa tánpẹ̀ ní àṣà yàtọ̀ fún ẹ̀sìn kíyùn à ń náwó síra ní àìkíyàn báwọn sáájú àti rárá ẹ̀sìn kọ́ àṣà tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ ní bá ṣe máa pe bàbá wọn ló kọ́ nílẹ̀ Yorùbá nìsín àwọn àfáà tí wọ́n sẹnu béèrè rèé o tánà bí dá nínú wọn tó lè rí mi face to face kọ́ sọ̀rọ̀ tó dé sìn torí kò tó dọ̀rọ̀ mi gan àwọn ọmọ tó kọ́kọ́ bá wọ́n ti pọ̀ jù wọ́n á náwó tó wọ́n mọ̀ pé so but tó bá dẹ́ta wọ́n lè mọ̀ fọ́nbù ta ló lè rí Alhaji Muyideen kọ́ mọ̀ sọ̀rọ̀ nínú àwọn kéèké tán sọ̀rọ̀ sí ta ló lè rí sí Adam tó bá wà láyé tí sí Adam bá wà láyé ta ló rí bí dánú wọn sí ó sọ̀rọ̀ tí Alhaji Adam ti kọ́ over 3 million ní kéwú tó lè sọ̀rọ̀ wájú wọn so ìdẹ́ mọ̀ pé wọn ò ní ẹ̀kọ́ ìgbésí ayé so bí èèyàn bá wá lẹ́kọ̀ọ́ ìgbésí ayé ìjọba ló lè bá wọn dá sí kí ni ìjọba lè bá wọn dá sí ni pé wọ́n ṣe pay and standard lady religion aspect kí ni religion aspect ni pé ọ̀rọ̀ tó bá ti jẹ́ wóróworó àwọn ọmọ take decision lórí ẹ̀ pé eléyìí kò sínú òfin wa ìrè tí àwọn gómìnà sáré ṣègbésẹ̀ pé house assembly ní Ọ̀yọ́ state house assembly lẹ́kìtì house assembly ní Ọ̀ṣun state kò sínú constitution àti wọn pé sẹ̀ríà ń bẹ ń bẹ ọ̀tán so ẹ̀ táwọn bá sì bọ́ pátó kó fẹ́ ṣe sẹ̀ríà kan arrest that is simple torí àwọn eléyìí wọ́n máa kó terrorist wọlé ẹ rí i pé wọ́n ti ń kó àwọn Afghanistan wọ́n ti wá sọ́dọ̀ wọn nílẹ̀ Yorùbá wọ́n ti kó àwọn Arab yẹn wọlé wọ́n fi ilẹ̀ hàn wọ́n díẹ̀díẹ̀ nìyẹn wọ́n fi ilẹ̀ hàn wọ́n nìyẹn pé ibi táwọn nìyẹn so àwọn dẹ̀ fi kí ni ẹ gbowó ní Saudi ni pé àwọn fẹ́ máa ṣe jihad ẹ̀sìn àwọn fẹ́ máa jagun sẹ́sìn ṣé tó bá fẹ́ jagun sẹ́sìn sáwọn ọmọ ìyá rẹ̀ lọ fẹ́ máa pa tọ́jọ́ Yorùbá so wọn ò kéwu wọn fún àánú wọn ò kéwu wọn fún ìrànlọ́wọ́ ọmọlàkejì wọn ò kéwu wọn fún àtìlẹ́yìn bí ìlú ṣe dìsíwájú ọ̀dà gbogbo àwọn tọ́lá ṣe sẹ̀ríà yẹn lájọ tí àwọn Fúlàní àtàwọn bandit ti ń pa àwọn ọmọ Yorùbá ta lẹni tó jáde nu wọn ta lẹni tó sọ̀rọ̀ nípa rẹ̀ ìgbà tán lọ pa yí Gàngán 43 èèyàn náà Gàngán mo gbéra láti Ìlọrin mo lọ sí ìlú Gàngán mo lò 2 days gbogbo àwọn ìyàwó àwọn tá pápátá kò sí ilé ẹnìkan tí ì débẹ̀ ẹ tó níyàwó méjì mo lọ kí ẹ tó níyàwó mẹ́rin mo lọ kí ẹ tó gbogbo olú yẹn mo tọ̀lú gbogbo wọn sì sunlé àfa mo tó jókòó ní ààfin ọba Ìgàngán èmi àti Lady K àtàwí kòkó a lọ over 3 days nílùú Gàngán àáfàá mélòó lọ wá gbọ́ pé wọ́n pa àwọn mùsùlùmí Gàngán tó débẹ̀ ètò ẹ̀yin mùsùlùmí ó wá gbọ́ pé wọ́n kankan ṣẹlẹ̀ sí yín o ǹjẹ́ kí wọ́n ní débẹ̀ àfi eré Facebook ẹnìkan ọ̀sàlọ́lá ẹnìkan ọ̀dárùngbọ̀n sí ẹnìkan sọ̀kò ìpínlẹ̀ àwọn ọ̀rọ̀ tí ọ̀bá làkàì mú ìgbà tí wọ́n àtàkì àwọn Kristẹni ní Ọ̀wọ̀ táwọn Boko Haram àwọn bandit wá ká wọn mọ́ tápà yẹn 72 mo gbéra láti ìlú Ìlọrin mo lọ sí Ọ̀wọ̀ mo lò 2 days náà nílùú Ọ̀wọ̀ mo lọ kí wọn èmi àti Akérédolú àjọ wà nínú chọ́ọ̀chì akẹ́dùn wọn so ibolẹ́rí tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn lẹ̀ Yorùbá tán jáde rí kán jáde àbí kọ́ mọ̀ sí sàlálàlà àbí nǹkan tẹ́ ẹ ní tí ò wúlò fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín nǹkan tẹ́ ẹ ní lára tí ò wúlò wọn ò ní sọ kankan pa ọ̀rọ̀ lẹ̀ Yorùbá so tí sọ yìí so therefore ìjọba ni kọ́ bá wa mójútó àárín wọn torí bí tán ń gbé ìbọ̀ wáyìí wọ́n ń gbé ìbọ̀ ìparun so tíjọba bá ti wá fún ní saxon pé àwọn ọgbọ́dọ̀ gbọ́n kaba ìmọ̀ ọ̀parí nìyẹn Fáṣọlá èèyàn mẹ́rin náà máa gbé sínú mọ́tò láti Ìlọrin lọ sí Èkó Fáṣọlá ti gbé wa pé nítorí òun o ẹni tó bá fẹ́ wọ ìlú Èkó ẹ gbọ́dọ̀ gbójú èèyàn 3 lọ so òfin ẹ̀rẹ́ kárí gbogbo Nàìjíríà wọ́n dẹ̀ lò níṣẹ́ ẹni gbà tí ẹ máa lọ ó ní pé tí àti bá ti ẹ̀ ṣẹlẹ̀ nígbà tí ẹ bá ti fúnra yín mọ́tò gbogbo ẹ̀ mọ̀ fẹ́ rí gbára yín ni bọ̀tẹ́ ẹ̀ bá fún mọ́ra yín ẹ lè gbá nǹkan kan mú a lè dínkù so níṣẹ́ èèyàn 3 náà gbé sínú mọ́tò níṣẹ́ Èkó ló ti ṣòfin yẹn gbogbo Nàìjíríà gba òfin yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn gómìnà wa náà lè ṣiṣẹ́ tọ̀ pé nílẹ̀ Yorùbá o èyí tí bá ń jẹ́ èdè àìyedè tó fi lè dá ẹ̀sìn kárùkọ́ máa ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ àti fún ẹ̀yin mùsùlùmí ní ọlúdé tẹ́ bá fẹ́ ṣe ọdún ààwẹ̀ àti iléyá ẹ bá fẹ́ sọ ọdún jíra
àti mólídẹ̀bí àti fún yín lọ́dúndé nílẹ̀ Yorùbá wọn á gbọ́dúndé so àwọn kìrìsìtẹ́nì náà ọdún kírísímàsì ọdún àjíǹde ọdún new year àti fáwọn náà lọ́dúndé àwọn oníṣẹ̀ǹṣe náà ẹ fáwọn náà lọ́dúndé tiwọn fáwọn náà máa ṣe tiwọn judge between people you just you know what to follow decide ká má tẹ̀lé fẹ́ nu ọdún báwo lẹ fẹ́ máa ṣe báyìí kọ́ mọ̀ pé àwọn náà ọdún ṣẹ̀ṣe gbogbo ilẹ̀ Yorùbá o wọ́n fáwọn náà lọ́dún tiwọn àlàáfíà dénú kọ́ fáwọn ìṣẹ̀ǹṣe náà ní ọdún tiwọn táwọn náà bá ń sọdún kí gbogbo àwọn náà máa gbọ́ ọdún dé ní gbogbo ilẹ̀ Yorùbá ká dẹ̀ jẹ́ pé gbogbo tí ń jẹ́ èdè abínibí ká máa fi kọ́ àwa láti primary school to secondary school to university kọ́ wà nínú compulsory subject èdè Yorùbá tùtìsì èdè Yorùbá ká máa fi kọ́ àwọn èèyàn ìmọ̀ràn tá a fẹ́ fún gómìnà nù kọ́ wá mójútó ètò ìlú tó nǹkan kan wá ṣẹlẹ̀ pé àwọn gómìnà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn chief ìmọ̀mù tẹ́ ẹ̀ rí ìwé iṣẹ́ yà wá o. so ibi tí problem ṣẹlẹ̀ ní o tẹ́ bá lè fẹ́ pé àwọn mùsùlùmí olórí ẹ̀sìn sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ rí ìwé iṣẹ́ mùsùlùmí o pé sọmọ ìyá wa nílẹ̀ Yorùbá o àwọn míì ti wà láti ìlú Ìgbìrà láti Ìpó àwọn Tápà wọn ti pẹ́lẹ̀ Yorùbá wọn wà fúnra wọn lóko ẹlòmíràn jẹ́ Adésínà Adélájà ẹwà rògbòyà Yorùbá ni wọ́n yẹ ṣe Yorùbá o so ìdílé tápẹ́ ìlú bàbá wọn ni wọn ò ní fẹ́ kí ìlú bàbá wọn bàjẹ́ lọ́rọ̀ àtàjọ́ ọmọ Yorùbá gidi alóríkì a sì máa bá a ṣe ń gbé pọ̀ láti bẹ̀rẹ̀ tí èfi sí jara ni wa gbogbo àwọn tẹ́ rí ìran dáadáa tán yarú ọbẹ̀ òun kò yẹ sí ìran wa tẹ́ bá wádìí wọn dáadáa ìran bàbá wọn kó wá láti ibì kan wá sílẹ̀ Yorùbá ni wọ́n wá tẹ̀dó síbẹ̀ so wọ́n wá di àáfàá ìgbà tí òṣìṣẹ́ tó bá kí ládùúgbò wọn bá máa kírun fún wa wọ́n bá di pé àwọn náà bá ń jẹ lèmọ́mù ṣùgbọ́n ẹ̀fẹ́ tó ń sọ̀rọ̀ ìran Yorùbá wọn ò ní sọ wọ́n mọ̀ bá ìran Yorùbá jẹ́ ni ẹni tó bá mọ̀ pé ìdílé òun kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ìdílé òun mùsùlùmí bẹ́ẹ̀ ìdílé òun ẹlẹ́sẹ̀ bá yọ̀rọ̀ àti pẹ̀lẹ́ torí wọn pé tóun bá dá wa lálẹ́ ọmọ ìyá òun yọkọ̀ ọmọ ìyá òun kò tí báyìí sìn so bó sì rí nìyẹn. ẹ ṣeun gan nìyẹn ni pé iṣẹ́ wà lọ́wọ́ ìjọba gbogbo ẹ̀ náà làwọn náà sì ń gbọ́ ẹ ṣe gan ni òtítọ́ lẹ sọ òdodo ni kò sí rọ́ níbẹ̀ torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà àwọn náà rí bó ṣe ń lọ báyìí mo tún wá fẹ́ bí lọ́yún bàbá wa pé gbogbo àwọn ọba wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kà sílẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọba gan-an wọ́n ti pọ̀ nísìnyí báyìí torí bẹ́ẹ̀ ṣe dárúkọ àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá báyìí wọ́n ti fẹ́ẹ̀ tó 1960 something okùn dẹ́ òkú tó 1000 ṣé gbogbo wọn náà ni wọ́n dẹ̀ wọ ìpẹ̀bí tó máa ń sọ yìí bàbá gbogbo wọn náà ni wọ́n ń ṣe ti àṣà ilẹ̀ wa kó tó yàn wọ́n síbẹ̀ àbí torí àárín tó ṣẹlẹ̀ nísìnyí gẹ́gẹ́ bí Olúwo àti Muftiu àbí báwo ni wọ́n ṣe ń pe orúkọ wọn tí àwọn náà ń ṣe yánpọnyánrin ní ilẹ̀ Òṣogbo àbíbo ni wọ́n ti jẹ ọba lọ́hùn àbí. ṣe rí téèyàn bá fẹ́ tún nǹkan ṣe ìwà lèèyàn máa fi tún nǹkan ṣe Yorùbá máa sọ pé pẹ̀lẹ́ ní akọ pẹ̀lẹ́ ní abo tíráàsì bá ń ta kò tẹ́sán ní alubára tíráàsì fi ń pàkúta ẹgbẹ́ bí sàárà fún tí wọ́n ń jẹ wájú aláìsí ń pàkúta. ṣẹ́rí bá a ṣe tó lẹ Yorùbá láti bẹ̀rẹ̀ àwọn afọbajẹ tí wọ́n máa wà nílùú kọ̀ọ̀kan wọ́n máa lọ bí 14 ìlú tó bá kéré ní afọbajẹ bẹ̀ wọ́n tó 12 wọ́n á ní àró wọ́n á ní ọ̀tún wọ́n á ní balógun wọ́n á ní ìyálóde wọ́n á ní àṣìpa wọ́n á ní adífálà nínú ààfin so gbogbo tó fi gbé kalẹ̀ yìí láì nǹkan ìbílẹ̀ ni so téèyàn bá fẹ́ sọ wípé òun fẹ́ sọba tòun tó jẹ́ ní adé sórí òun fẹ́ change ẹ̀ sórí láwà ní a jẹ́ pé nínú ìlú Ìwó gbogbo àwọn afọbajẹ tó bá jẹ́ ọba afọbajẹ nínú ìlú Ìwó àti ìyálóde kánṣu wọn kó ń bẹ tẹ bá kánṣu wọn kó bẹ wàá yan bàbá àdínì ìyá àdínì balógun àdínì ọ̀rọ̀kẹ́rẹ́ àdínì àwọn ni wọ́n wà nínú ààfin so tí wọ́n ti láwọn fẹ́ yàn báwọn nítumọ̀ sí pé ìlú èyí ṣe ọba mọ́ wọn ò ní pè lọ́ba mọ́ olórí mùsùlùmí ní òjò so tí wọ́n sì mọ̀ pé òun fẹ́ jẹ́ olórí mùsùlùmí so traditional ruler ti ń gba ẹ̀tọ́ gẹ́gẹ́ bí first class tólúwo wà òní lè gbà á mọ́ mo fẹ́ kẹ́ ẹ understand ìtumọ̀ ẹ tó bá fẹ́ change ẹ̀ kúrò ní tìbílẹ̀ téèyàn bá jẹ ọba aládé ilẹ̀ Yorùbá wọn ó gbé ọ̀pá àṣẹ kan fún un ọ̀pá àṣẹ tó bá gbé fún un tẹ bá wo orí ẹ̀
ẹ̀rí pé ó ní crown lórí yóò wá ní kí ní àwọn ilẹ̀ tó jẹ́ tuyẹtu báyìí tí adífàlà bá sọ pé ẹni tí fámúnì òní ọ̀jọ̀ba àlú yẹn so bọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe ètò ilẹ̀ Yorùbá fún traditional ruler fáwọn ọba kò sọ́ba kan tán fẹ́ jẹ tán ní fún ọkùnrin bàbá àdínì wá ìyá àdínì balógun àdínì làdáni àwọn àfa àtẹ pé àwọn àfa yẹn ni wọ́n jáwé lé lérí so kò tí ì sọ́ba àwọn ilẹ̀ Yorùbá ìbílẹ̀ ni wọ́n fi kírètì ẹ̀ka tán fi jẹ́ so ọba tó bá fẹ́ sọra ẹ̀ di pé òun fẹ́ gbé adé kalẹ̀ ó fẹ́ jẹ ọba mùsùlùmí that's right ó dá bó ṣe sọ but àwọn olóyè rẹ̀ gbogbo wọn gbọ́dọ̀ jẹ́ muslim so ní sí kírísítẹ́nì kankan láti sọ pé oyè tó jẹ yìí o ọba tó fẹ́ jẹ muslim ó máa pèrè ní olórí àwọn mùsùlùmí but ó lẹ́tọ̀ọ́ àti gba owó àwọn ọba o so Ọ̀ṣun state governor wọn á yọ orúkọ rẹ̀ kó ní traditional ruler yọ padà sí olórí àwọn mùsùlùmí nílùú Ìwó but wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yan ọba ìlú Ìwó míì lọ́tọ̀ àlàyé òkìlà fún bá ṣe ìgbàdùn báwọn so tó bá bẹ̀ kó fẹ́ jẹ olórí àwọn mùsùlùmí láwà nínú òun fẹ́ ọ̀dà bẹ́ẹ̀ padà láàrin tó dáa but kò ní jẹ́ nílẹ̀ Yorùbá torí pé ìtàn fi pèsè lẹ́lẹ́ Yorùbá ìka ìbílẹ̀ ni èsì láwà ni so ọ wà kó àwọn èèyàn jọ tí ó jẹ́ mùsùlùmí gbogbo àwọn tí wọ́n wà láàfin ẹ oríṣiríṣi ìlú ààfin tí Olúwo sí bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ wà bẹ́ẹ̀ tó bá lọ jẹ ọba mùsùlùmí sáwọn olóyè rẹ̀ sí mùsùlùmí gbogbo wọn so ó ti contradict ara wọn through constitution tá fi gbé ìlú yẹn kalẹ̀ so ẹ rí pé gómìnà yẹn kàn sọ pé ìsókè tó bá ti jẹ ọba mùsùlùmí o lẹ́tọ̀ọ́ àti dó ní ààfin yẹn mọ́ so wàá kọ́ ààfin ti àwọn mùsùlùmí lọ́tọ̀ máa jọba lé wọn wàá sì yan àwọn bàbá àdínì ìyá àdínì kẹjọ máa sí ọ̀tọ̀ ọba tó bá jẹ nílùú Ìwó tó bá pè gbègbè òní ọmọ gba sálárì lẹ́tọ̀ọ́ àti gba sálárì nílùú Ìwó mọ́ òfin rẹ̀ nu ìdájọ́ rẹ̀ táwọn gọ́fìnà bá mọ ìdájọ́ tẹ́ kí wọ́n dá tí wọ́n bá mọ bọ́n sì lè gbé sotiesin nǹkan tó máa ń yẹ̀yàn sí oyè tó bá fún yàn jẹ oyè yẹn lèèyàn máa dún lé lérí ọ̀tọ́ bá ti lè gbẹ́sẹ̀ lérí pé o ò jẹ oyè yẹn mọ́ o ò lo táìtù oyè yẹn mọ́ o ti kó ní traditional ruler o ti di Islamic scholar Islamic scholar yẹn o sì wà nínú traditional tó máa sanwó fún so wọ́n rọra yọkọ̀ bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ àti máa gba owó mọ́ láti gbà tó ti àná sí pé òun fẹ́ máa jọba sọ̀rọ̀ kọ́ yọkọ̀ rẹ̀ náà àwọn tí wọ́n máa gba sálárì ní local government wọn torí ti kúrò ní traditional ruler so kọ́ wá lọ kírètì ọ́fíìsì ibi tí ó ti máa jẹ́ olórí àwọn mùsùlùmí tó gbogbo àwọn olóyè rẹ̀ tí ń jẹ́ olóyè ìṣẹ̀bẹ̀ bàbá ìtọ́jú Yorùbá wọn ẹlẹ́sìn àbáláyé ni wọ́n èsì gbogbo èsì mùsùlùmí so kó o kírètì tiẹ̀ o kò ní sínú àwọn tí ọmọ gbogbo òṣùmọ́ kí gọ́ọ̀mẹ̀ntì kọ́kọ́ bẹ̀rẹ̀ gbéṣẹ́ lérí ẹ̀ tó bá bẹ̀rẹ̀ pé kí ló dé o ti sọ fún wa pé èsì ọba olórí mùsùlùmí náà olórí mùsùlùmí sì sínú àwọn sàtífíkẹ̀tì tá a gbélé ọ lọ́wọ́ traditional ruler lápẹ́ ọ wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀dá fà lógìgì ìgbésẹ̀ tí wọ́n fún gọ̀ọ̀nà lè gbé nìyẹn tí àlàáfíà òfin ìjọba tẹ́ẹ̀sì ní gbọ́hùn Olúwo mọ́ kọ́ dájàlẹ̀ tẹ́ẹ̀sì ní gbọ́hùn kólúwo mọ́ kọ́ sọ kankan mọ́ ọ̀nà láti pa náà jà ẹ rí i pé ìgbà tí mo wà wọ́n máa bèrè láwọn kankan pé Yorùbá nation àwọn èèyàn bèrè pé kí ló dé bàbá ìmáàmù kó Nàìjíríà mo lè lè kó Nàìjíríà mo ló ní bọ́n ṣe máa ń ṣe táyì fi kó nílùú kò sí rálì kan tí mo bá fẹ́ ṣe ní Nàìjíríà máa kọ́kọ́ kọ lẹ́tà sí commissioner of police state yẹn àti DPO tó wà ń bẹ̀ èmi lágbájá mo fẹ́ kó èrò wá o láti aago 10 di aago 5 rọ̀lẹ́ mo fẹ́ fi ṣe rálì nílùú yìí wọ́n á fún wa ní security ọlọ́pàá 2 yóò dùn bẹ́ẹ̀ á wà ṣe rálì tá a bá ṣe rálì yẹn tán máa sọ gbogbo àwọn Yorùbá nation yìí pé ẹja kò ń bẹ́ o táìmù tá a dá ti tó ẹja máa lọ so a contradict ara wa lérí constitution tá a gbé kalẹ̀ but ẹ tó bá fẹ́ ṣe rálì tí wọ́n ṣe rálì dòru tí àwọn kankan bá lọ ṣẹlẹ̀ báyà wọ́n jalè níbẹ̀ ni wọ́n ní àwọn ọmọ tó wá ṣe rálì wọ́n wá jí nǹkan wọn ẹ ti tako ntẹ́ ẹ̀ ṣe so therefore tẹ́ bá fẹ́ ṣe nǹkan àti kí o ṣe pẹ̀lú làákàyà tó gbọ́n òun ni òfin ní mú yín kí ẹ fi ní ẹ̀fà tọ́pọ̀ òun ni òfin ní mú yín kí ẹ fi jẹ́ ìtọ́ jẹ̀bi so tí ẹ sì tó fún Yorùbá ní sọta fẹ́ gbà yìí ó ti sú President Tinubu náà pẹ̀lú ìnira tán fún ọ̀dọ̀ wa náà ni ó padà sí àwọn tó wá fẹ́ padà sí táwọn náà bá ti wá bàjẹ́ tí ò sí bá dúró déédéé so tí ẹ sì tá àgbà owó lọ́wọ́ olóṣèlú tá a bá dúró bèbè ṣe dúró ìtòlẹ́mì ọgbà wa náà lọ́wọ́ olóṣèlú ní Nàìjíríà èsì bàbẹ̀ tẹ́lẹ̀ pé kọmíṣánná kan gọ́vnà kan ẹ wá gbá fún tẹ́ bá ń pín mákà fáwọn ọ̀ràn àfa ẹ̀ má pè fún mi nítorí pé èmi fi ara yín Yorùbá ní ìṣẹ̀lẹ̀ mídìí tó bá ti gba owó lọ́wọ́ olóṣèlú mo ti da ìran mi nu tó bá ti gba owó lọ́wọ́ olóṣèlú mo gbọ́ ọkọ̀ lọ́wọ́ wọn mo gba mákà lọ́wọ́ wọn ni mo gba nǹkan lọ́wọ́ mo ti da ìran mi nu wọ́n ti da ìran rẹ̀ kò ní láti bọ̀ tán láyé yọ parẹ́ torí àdéhùn tá a ti fi láti bẹ̀rẹ̀ ni pé èmi ni mo yan Akíntóyè nílùú Ìbàdàn
ní fóònù lọ́wọ́ ẹ gọ́gù rẹ̀ who nominate Professor Bánjí Akíntóyè as Yorùbá leader èmi tí mo yàn án ní Olúbàdàn so èmi tí mo wá yàn ọ́ tí mo wá ní mọ̀nsó èmi ní wàá sọ pé èsì Yorùbá ní sàmọ́ ara o ní tó fi mọ́ òkú Nàìjíríà tó fi wà ń kú tọ́nu tẹ́ fẹ́ pa tẹ́ ń lé káàkiri èmi tí mo wá wà ń lé ìní dà àádùn sábàdì pé bí tọ́ bá àjọ kó rẹ̀ àjọ wa pa á pé òmìnira ó fi tẹ̀ wá lọ́wọ́ ìtàn pè léyàn rí nu má dalẹ̀ tó o bá ti dalẹ̀ wàá dùn sábà ọkàn náà balẹ̀ ojú rẹ̀ ọmọ tutù ọkàn ló sì balẹ̀ tó ayé dalẹ̀ yìí ẹ̀rí pé gbogbo president ní sè ẹ̀rí pé ti ń sun president wa torí tó bá gbélé wa wọn ò rí jẹ́tẹ̀ tó bá gbélé wa àwọn náà ti ò rí jẹ́tẹ̀ ní ti ń sùn náà òun náà ń padà bọ̀ wá bá wa tí ó padà pé bàbá òní náà bóyá fẹ́ ká sí ìwà nìsàn àwa fẹ́ di kílíà o à ń lọ tiwa àti àwọn náà tí ọba ti gbọ́ra yín yé àwa ń lọ á sì lọ tó náà sì mọ̀ pa lọ